wò ní kàṣí wọ́n ń pèpè sí khuruj wọ́n ń pèpè sí kí o jáde lórí aláṣẹ subhanallah wọ́n ń pèpè sí muzaharat wọ́n ń pèpè sí idrobat wọ́n ń pèpè sí pé tí bí àwọn ọmọ ìlú bá ń wá nìkan tí ń dùn wọ́n lẹ́nu nìkan jáde títí ká máa sun kiri káàkiri ká máa ṣe ráàlì káàkiri subhanallah gbogbo wọn náà ń pèpè síbẹ̀ ìjọ ti subhanallah wàláì kọ́ọ̀lì jí ni gbogbo àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ khawarij ni wọn wàláì khawarij ni wọn àǹkan tó ṣe fáà nẹ́bì ní maka ó jù bẹ́ẹ̀ làwọn sàábí nígbà tó wà ní maka tí ò tí ì lágbára tó wà Mẹdínà kò ṣe bẹ́ẹ̀ kò kọ́ta àwọn Yahudi kò kọ́ta àwọn Nasara ìbòlẹ̀ ń ti rí yóò ṣe ní sí wàláì kí ni yóò lẹ́yìn ló kíkà wọ̀ súnà ẹ má ṣe má ẹ̀mí ti sọ tó fa ìyà fún wa kò ti sọ orin ẹja padà sí ìyẹn ò tẹ́ lè ràn wá o ìyẹn ò lè ràn wá àmọ́ kẹ́rin ràn kọ́dà tẹ̀ ń sọ nǹkan tó wá ti jẹ́ pé kò bá ṣẹ̀rí àmú ẹ má jà ṣe tẹbí ń tó bá ń ṣe nǹkan tí ò bá ṣẹ̀rí àmú náà lára àti jẹ ìyà sí wa bẹ́ẹ̀ ni pé àtún wà lè fún nìyẹn o ìjọ ṣe é sì ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe ẹ lọ stop ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ tí ì ní nílò rí ẹ má ní rò rí o kò sí ẹ̀rí kan fún un látọ̀dà nẹ́bì àwọn tàbí ànẹ́bì kò sẹ́ni tó ṣe àwọn tàbí kò sẹ́ni tó ṣe àwọn tàbí kò sẹ́ni tó ṣe ẹ má má dá ilé yìí lóhùn àwọn tá ń pè é ti fi kòró tá ń pè wọ́n fi àwárí jílẹ̀ wọ́n sì máa pè wá ní àwárí ẹ̀rí ìkẹ̀ǹgbà tó àdá fún àwọn máa tánkù ní àwárí ìjọ ti ẹ́dìsì sọ ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ níbẹ̀ ẹ má jẹ́ ká lọ sí ibi ibẹ̀ yẹn so ń dẹ̀lé káwọn tánkù bẹ́ẹ̀ muzaharat àbí idrobat gbogbo ìgbésẹ̀ àwọn Yahudi àti Nasara ni kìí sì ìgbésẹ̀ ti àwa mùsùlùmí tó ti yẹn sì èmi ń yá àwọn akínní láti bí ká fi mọ àwọn onípe ní àwárí àwọn tí wọ́n ń pe ẹlẹ́ṣẹ̀ ní kíni tánkù ẹlẹ́ṣẹ̀ ń kéfìrí àwọn tó ń jáde lórí eléré ìlú ìjọ ti ń sìn wọ́n pẹ̀lẹ́ ṣe ń kékeré kò sọ́nà náà ìjọ ti ń sìn sọ̀nà ẹ̀kọ́ ni a gbà láti gba nǹkan tí ó bá tọ́ fún wa lọ́dọ̀ àwọn eléré ìlú lópin ìtàkà bá ti ní gbọ̀nà tó jẹ́ ti Islam tó ń délé nǹkan kò sí problem káwa náà ń kọ́ ká lọ tún gbogbo nǹkan tí a bá kó sí ká lọ tún ṣe tó ń délé èmi ń sàlàyé fún ẹ̀ náà ti mọ̀ mí kéré pé bóyá ní sọ́pọ́ọ̀tì pé bóyá wọn sọ gọ́ọ̀mẹ̀ntì o ẹ̀ náà mọ̀ mí pé mi máa bá ti tèmi lọ ni àmọ́ nǹkan tó bá ti lẹ́rìí òun lèmi máa ń sọ lèmi ń sọ̀rọ̀ yìí fún wa nípa pé lóòótọ́ ìnira ń bẹ̀rẹ̀ lù wọ́n ti sọ lè tó kọjá pé ní tí ń kọ́ sí ìnira fún àmọ́ ti sọ ìjọ ti ẹ̀ ń ṣe káwá tó wá rí nǹkan míì tẹ́ tó ń ṣe àwa ní sọ èyí tó bá ṣẹlẹ̀ àwọn àbá sọ nǹkan yẹn ò bá ṣẹlẹ̀ àwọn kí àwọn tó bá ń ṣe kan lọ túbá ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ìjọ ti ẹ̀ ń ṣe ọ̀nà tí ẹ gbà ẹ fi jẹ́ pé alọ́wọ́ fi là wá níbi gbogbo aburú tí ń ṣẹlẹ̀ yìí mo ti sọ fún yín ní èyí tí ó kọjá sọ́ndẹ̀ lè nǹkan ọkàn tẹ́lẹ̀ ìpín àwọn kẹrẹ ìkí kó bá yá wa ní káwàá rí ìyẹn kan nìsìn ọmọ èyí tó lọ jòkó sí Britain yẹn èyí ọmọ àta yẹn kéèsà kí làwọn eléyìí wá síbi ọ̀rọ̀ ẹ̀sìn náà kí ní kẹ́nà wá síbi ọ̀rọ̀ ẹ̀sìn náà bí ìmọ̀ tán wá síbi ọ̀rọ̀ ẹ̀sìn wàláhì Allahu akbar sáré WhatsApp àti Facebook yìí kẹ̀kẹ̀kẹ̀ ó ti bà nǹkan jẹ́ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ kúrò níbi Facebook àti kọ́ wá sílẹ̀lẹ̀ mọ́bíọ́lì wá sílẹ̀lẹ̀ tẹ́ wá sàlàyé ẹ̀sìn Islam kagbọ́ kò mọ̀ sí kama kò mọ̀ ẹ̀rìntì alóka hadisi látàṣubú àṣàhábí wàláhì kòríkà nígbà tí oríkà sínú bí tán lọ́wọ́ ẹ̀yìn lẹ́mọ lárúbáwò sí lárúbáwò tẹ́wùsì tẹ́ bá kí ọlọ́gá bóò ní ìyàn tí gbọ́nàbá tí ń ṣe wà sí bóò ìyàn gbọ́nàbá tí wọ́n ti wá sí ìdá àti bí rán nẹ́bì tí wà nù lárúbáwà ni òun náà ni Kùránì yìí lárúbáwà ni hadith yìí lárúbáwà ni ó gbọ́nàbá ó ti wá sí àwọn lọ sí translation káàkiri ọlọ́run ti wá sí kò yẹ ká máa rírù ọmọ yìí nínú wà sí rárá ó mọ̀ kankan ó mọ̀ tí Islam dojúkọ ó mọ̀ kankan kí ló ń tọ́ sọ̀rọ̀ Islam ọwọ́ nígbà náà kọ ẹ̀mí kọ́ ó wá ṣépè fún mi sọ̀rọ̀ ní ìwá ṣépè fún mi báyìí kí ni mo kó sí tó fi ṣépè fún mi nítorí pé mo pe ọmọ ẹlẹ́hà ọkùnrin yẹn mo pè é pé ó kìí ṣe mùsùlùmí ó tàbá inú fi ṣépè fún mi lọ́wọ́ ajagun ta ni wọ́n mọ̀ yìí ìjọ ti ẹ̀ sì ṣọwọ́ àdàlà ó ṣépè fún mi ṣé ìyẹn máa ń ṣépè fún mùsùlùmí ìkan mo kọ́ wẹ́ bí ọ̀nìyàn náà nígbà tó lẹ́kọ̀ọ́ Islam pé subhanallah so jẹ ìyẹn ni problem tó ní tó ìgbà pé ẹni tó kẹ́kọ̀ọ́ Islam ti tẹ̀ rí nǹkan ti ṣàlàyé fún tí ó wà lọ ká ní kò bá dá bá dàrẹ́tì ẹ sí bí hadith òòríkà bá dàrẹ́tì ẹ sínú Quran òòríkà kí lọ fẹ́ kí n ṣe kí n ṣe lérí ẹ̀jú pé kí n kàn ṣàlàyé Yorùbá tó sọ kí n sì yọ kó
wọ́n náà fún mà bẹ́ẹ̀ sí pé fún mi kì í dùn mí mo bó mi kì í dùn mí èmi kọ́ nǹkan tó lè fi wí nìmi òun ni kó mẹ́rin wá fún mi látọ̀dà lẹ́yìn kó mẹ́rin wá fún mi ní kìtàbọ̀ sọ́nà pé nǹkan tó ń ṣe yóò bá súnà mu sọ̀bí wá fún ẹ ní ẹ̀rí nípa pé ìwé ṣépè fún mùsùlùmí ìyẹn kọ́ra kẹfìrí ẹ̀yọ̀ kan ìyẹn gbọ́dọ̀ ṣépè fún pé ọwọ́ àrí pé kẹfìrí rè gbogbo tó wà lè kó jẹ́ òòlì ṣépè fún kò tọ́ kò bá ṣẹ̀rí àmú rárá tọ́ ká tó wá ní ẹni tó wá jẹ́ mùsùlùmí ọ̀lẹ́ ṣé ìbátẹ̀ jẹ́ kẹfìrí lọ́dọ̀ rẹ ọ̀lẹ́tọ̀ àti ṣépè fún mi kò bá ṣẹ̀rí àmú rárá ni mo sọ fún ẹ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń gbọ́ lèmi sàlàyé fún owó tẹ́ ẹ̀ máa kankan nínú ẹ̀sìn ni mo sọ owó máa kankan tó wọlé sọ bí ẹ̀sìn kò má bẹ́ẹ̀ tó bá di ọlá ẹ̀fílẹ̀ ní ó ṣe gbogbo ẹ̀ sàpàdé mi bẹ́ẹ̀ tani bá ti ṣá Allah tani bá sọ ní wíwí ọ̀hún ìkú káàkiri tani bọ́ sọ sọ́njẹ́ lè jẹ́ ká lọ wo ẹ̀rí wa lórí nǹkan tí mo wí ẹ̀rí wa òun ni pé kẹ́yìn ọ̀sán máa kẹ́kọ̀ọ́ rọ ni káwá lọ wò ó a rí pé Allah subhanahu wa ta'ala kí ló fà tàbí lóò lè ṣépè léèyàn kan ṣoṣo kọ́ra kò bá jẹ́ pé kéfèrí ni àmọ́ wọ́n lè pè é kéfèrí ọ̀rí nǹkan wọn wọ́n ẹ̀ka àwọn ọmọ ogun ẹ̀ mọ́ra wọn ìyẹn lè pè é kéfèrí àmọ́ wọ́n lè ṣépè fún tí ò bá sì kú wọ́n lè ṣépè fún tó bá kó kú lórí ẹbọ rẹ̀ àbó kú lórí bídíà rẹ̀ wọ́n lè ṣépè fún kò sí problem wọ́n lè ṣépè fún so yìí sì fún ẹlẹ́rìí kò bá jẹ́ pé ẹlẹ́bọ ni kò bá jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni o ò lè ṣépè fún torí kí ni àwọn kan ò mọ tí ó kú lé lérí ó lè ti túbá kó tó kú Allah subhanahu wa ta'ala Qur'an Suratul Baqara 161 innal ladhina kafaru wa matu wa hum kuffar ulaika alayhim la'natullahi wal malaikati wan nasi ajma'in láwọn tó bá ti kèfèrí tán bá kú àwọn kùfà tán kú lórí kèfèrí tó àti gbọ́ wọn ulaika alayhim la'natullah lánàá aláwọ̀ máa bá wọn wal malaika lánàá àwọn aláìkọ̀ máa bá wọn wan nasi ajma'in àti lánàá àwọn mùsùlùmí àwọn tó wá jẹ́ mùsùlùmí tán sí súnà tó àti gbọ́ wọn tó ti tí yóò bá tí kú tí ó jẹ́ kèfèrí ni ó gbọ́dọ̀ máa ṣépè fún èyí ń jẹ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ fún ọ tó wá tún wá lọ jẹ́ sí pé kódà ìyẹn ló fà á ló fi jẹ́ sí pé ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ sábà tún wá lọ wò bákan náà a rí pé gẹ́gẹ́ mo ti sọ fún ọ pé o ò lè ṣe bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó láàánú àwọn ẹlẹ́kọ̀ọ́kan ìjọ ti ó ní Allahumma il'an fulana wa fulana ó láàánú wọn ìgbà tó ṣépè fún wọn báyìí Ànábì ní o bàtà Ànábì ṣépè fún wọn báyìí no iya anzali Allah kan sọ ayà kalẹ̀ fún ni fún Ànábì pé laysa laka min al-amri shay'un aw yatuba alayhim aw yu'adhibahum fa innahum zalimun kò sí fún ẹ̀ kò yẹ kó ṣépè fún wọn Ànábì ẹ̀rọ aláàtú sọ wọn má ṣépè fún wọn kí wọ́n fẹ́ ṣépè fún wọn sí laysa laka min al-amri aw yatuba alayhim aláàlẹ́gbà tó bá wọn náà àtọ́ àtúbá ń kọ́kọ́ lẹ́tọ̀ ṣépè fún wọn ọmọ ní o máa pamọ́ náà aw yu'adhibahum ó sì lè jẹ wọ́n yà tó bá wù tó bá gbọ́ kú lórí ìkẹfẹ́ yóò jẹ wọ́n yà báyìí náà zọ ní mú lóòótọ́ alábùsí ni wọ́n so áyà méjèèjì kẹ́kọ̀ọ́ ń bẹ̀ bákan náà bí òṣèré ṣépè fẹ́rẹ́ bọ bẹ́ẹ̀ ló ti gbọ́dọ̀ ṣépè fún ẹlẹ́ṣẹ̀ kan tí wọ́n bá fi ṣe o lè tẹ́sí fún ọ̀lẹ́ ṣépè fún ọ̀nà á rí pẹ́ẹ́n tó mutí lẹ́ẹ̀mẹ́rin mẹ́ta tó mutí tí wọ́n bá ń lẹ́bi tí wọ́n ṣe ń búlálà wọ́n èyí ṣe kí ni ẹ̀ wá pọ̀ àwọn ni kí ló dé àwọn sọ pé kí ló dé tí wọ́n alẹ́ pọ̀ lábẹ́ kankan tí ó kàn lánàá rẹ̀ ló kàn sí pé fún ni so Ànábì sallallahu alaihi wasallam wá sọ ní hadith yẹn pé la tal'anu má sí pé fún innahu yuhibbu Allaha wa rasulahu ó fẹ́ràn òjíṣẹ́ fẹ́ràn àwọn àìsàn òjíṣẹ́ ìmọ̀lẹ̀ lójúkù kí wọ́n má sí pé fún pé ìyẹn ti ẹ̀ ń sì so nínú àwọn ètè mi wá fún yìí ó ti tó ọ fún yòó ìpè ìpè tó ṣẹ́ èyí ò pè ní èmi ò kíláàsì pẹ̀lú ìpè rẹ̀ bí ìyá bá pè mí ní ẹlẹ́bọ tó pè mí ní kéékèèké rí tó pè mí pé é dùn mí àti kọ́ ọba sọ nǹkan tí mo kó sí lókù tó bá kọ́ ọba sọ tí mo kó sí yẹn kí ní ẹlẹ́ ni ó tíráì láti pé kí n ṣe kí ni kí n yanjú ẹ̀fọn ẹ̀ pé irọ́ kí ní ẹ̀ ṣe pé mo jẹ̀ níbẹ̀ ìjọ ṣe é sì so túgbà tó bá wá rí tí mo sọ nǹkan kàlá ọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kẹ́ tí yóò lè pè é kéèké rí ẹni tí mo pè ní ẹlẹ́ọkùnrin yìí nísìn mo tó sọ fún ẹ̀kẹ́ ìfèrí náà nítorí jẹ́ kéfèé ni mo fẹ́ kà fún ẹ̀yìn yóò pọ̀
subhanallah ìjọ tí ẹ sì bó ṣe wà yẹn fúnra ara rẹ̀ nísìn bó ṣe wà yẹn gangan fúnra ara rẹ̀ kí ń tẹ̀ kí ẹ̀dẹ́yàn kí o máa tẹ̀ kíyàn èyí kí o máa kúnlẹ̀ kíyàn kí o máa dọ̀wọ́lẹ̀ kíyàn ẹ bọ́ nínú mo sì sọ fún ẹ tẹ́lẹ̀ pé gbogbo àwọn tó wá jáde Saudi kìyàmù ìkójà ti wà lérí wọn kò tẹ̀lé nídìí pé èmi ní sàlàyé fún wọn lẹ́nu gbogbo aláàrẹ̀ ti ṣe yìí wọ́n ti kọ́ ní Saudi àwọn ni wọ́n yàwọ́ bọ́n ní àtẹ̀ fún ara wọn náà mú ìlànà tó wù wọ́n wọ́n mú ìlànà ìkwánu ìyàwó ẹlẹ́gbẹ́ so ń jẹ́lé nǹkan ìyẹn jẹ́ láàrọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ó máa ń yin Súfí ọdún méjì so ẹlẹ́ẹ̀kẹta ó tún wà nínú ìkwán ó ń pèpè sí manhaj ìkwán ó gbà pé ẹ lè jáde lórí aláṣẹ kò bá jẹ́ sí pé ẹ̀ṣẹ̀ ló kú sí ó tún gbà pé ìyẹn lè ṣe muzaharat tí ó dàdúrú tí ó máa wá pé àwọn wá ìtọ́ àwọn ó gbà bẹ́ẹ̀ ìdúrọ̀báàt ó gbà pé ẹ lè ṣe ìntẹ̀kọ̀báàtì ìgbò ó gbà pé ẹ lè dì í ṣé gbogbo eléyìí ẹ̀ṣẹ̀ ni ẹgbà alẹ́ òní ẹ̀ṣẹ̀ rẹ̀ sí fún ọ ṣé èyí ó máa kó sí gbogbo èyí òní yóò sì máa kílódé tó máa fi kọ́ ọmọ pé àwọn kan ní èṣù àwọn èṣù kí ló dé tó ń pè wọn léṣù ọ̀rọ̀ kí tó ń pè wọn ṣe ọ̀yọ́ wọn tó ń rẹ̀sì kí ló dé tó ń pè wọn lé àmọ́ wọ́n ti ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó kílíà tó bá ti níjà pẹ̀lú ẹnìkan ọ̀pẹ̀ lẹ́lẹ́bọ ọ̀pẹ̀ ni tó àìsàn jẹ́ pé kò tó jẹ́ àtúnjà àmọ́ kò bá ṣe lẹ́bọ tó yẹ pé kò fi ẹbọ rẹ̀ lẹ̀ yóò sì máa jẹ́ lẹ́bọ yóò sì máa jẹ́ yàn yóò máa jẹ́ mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ ara ìgbọ́ ìsìláàmù yẹn náà nìyẹn kápọ̀ gbọ́ ìsìláàmù yẹn ni òun ní máa ṣe bọ́ sí yẹn ní àkọ́kọ́ nù.